Nípínlẹ̀ Ondo, àwọn agbébọn pa ọkùnrin àgbẹ̀ kan, wọ́n tún jí ìyàwó rẹ̀ gbé lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí pé àwọn agbébọn ti yìnbọn pa àgbẹ̀ àròkọ bọ́dúndé kan, Adésídà Daniel, tí wọ́n sì gbé ìyàwó rẹ̀ lọ lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí nílùú Àkúrẹ́ tí ṣe olúùlú ìpínlẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, DSP Àbáyọ̀mí Jímọ̀ ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní déédé agogo 9 kù ìṣẹ́jú 15 lójú ọ̀nà Ọ̀dá nílùú Àkúrẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá gbójú àgàn sí ìwà búburú tí àwọn agbébọn ọ̀hún hù pẹ̀lú bí wọ́n ṣe wọlé tọ Adésídà Daniel, ẹni tó jẹ́ àgbẹ̀ onítòmátò, láìbẹ̀rù. Jímọ̀ ṣàlàyé pé lásìkò ìwọ̀yáàjà pẹ̀lú àwọn agbébọn náà ni ìbọn bá Daniel lápá, tí wọ́n sì jí ìyàwó rẹ̀ gbé lọ. Ó ní kò pẹ́ sí àsìkò yìí ni àwọn gba ìpè tí àwọn sì rán àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá lọ síbi ìṣẹ̀lẹ̀ náà láti dóòlà ẹni tí wọ́n jí gbé ọ̀hún. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà ti wá pàṣẹ pé ọ̀rọ̀ ọ̀hún ti di àwárí ni. Obìnrin wá nǹkan ọbẹ̀, ó di dandan kí wọ́n wá arábìnrin náà rí. Bákan náà ló rọ àwọn aráàlú láti jẹ́ ojúlàlákàn fi sọ́rí.